ẹ káàbọ̀ sórí ìkànnì wa. àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tí wọ́n ní inú ẹ̀ dájì bí ò bá sì nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù. ìlòmí ẹ̀ tó ń jó àṣé nílò ẹ̀ wà lábẹ́ omi ni. ẹ gbọ́ ta ló wà láàrin Muideen àti pásítọ̀ Àgbàlá Gabriel? gbogbo ẹ̀ lẹ máa gbọ́ àṣírí lónìí lórí ìkànnì yìí. àmọ́ ṣáájú ẹ bá ń ké sí aláàjì Oríyọmí Hamsat kọ́kọ́rọ́ alátẹ ẹni kí wọ́n bọ́ bí o kí wọ́n wá gbẹnu sí máìkì. ẹ jọ̀ọ́ ẹ bá ń ké sí ìyàwó Gabriel, ìyàwó Àgbàlá Gabriel. ẹ sì má ṣàké sí ìyàwó Muideen Àgbàlá Gabriel. káwọn náà wá gbẹnu sí máìkì o. báwo ló ṣe jẹ́ tọ́rọ̀ fi dà báyìí tẹ̀sù ó fi pàdídà tó ń lájà tá a fi wá ń dojú olóore tá a fi ń gungi? kí wàá ní ẹ̀bi pásítọ̀ Àgbàlá Gabriel àti kí ni Muideen rí gan-an tó pè láṣìírí torí nípa Àgbàlá Gabriel? gbogbo ẹ̀ òun ni Muideen ti sọ jáde o táwa ti ní gẹ́gẹ́ bí ẹ̀rí. ẹ wò ó lórí ètò yìí lẹ́ẹ̀tì rí gbogbo ẹ̀ wò lónìí. àṣírí ń bẹ o. àṣé lóòótọ́ ni inú mà jí o. ẹ gbọ́ ta la ní ká fọkàn tán? ò ń ṣe mí ò ń gbà mí kí ni ká ti gbọ́? ẹ wò ó ẹ má jẹ́ ń gbà yín lásìkò àmọ́ ṣá o ẹ máa bá mi share program yìí, ẹ like, ẹ subscribe sí channel wa. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa subscribe, ẹ like, ẹ farabalẹ̀ wo fídíò yìí. ẹ wò ó ẹ mọ̀ pé ta lẹni ká yẹ ká gbẹ́kẹ̀lé, ta lẹni ló yẹ ká fẹ̀yìntì. ọ̀yá ẹ jẹ́ ń gbé yín débẹ̀. ẹ mọ̀ pé obìnrin gọ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ẹ̀sìn so tí mi ò bá ṣẹ̀ yóò tún lọ rìpọ́ọ̀tù náà ní pé mo ṣẹ̀. Muideen ní pásítọ̀ fi ìyàwó òun ó fi track òun ni. ṣé o mọ̀ pé gẹ́gẹ́ bí ìwọ tó fẹ́ máa bá wa mójútó ọkọ àtìyàwó, má jẹ́ kó padà sí àmú ọtí àmú kinní kan, ó nọ́mà. So tí tó bá jẹ́ pé ó bá hùwà kan àbó ṣe nǹkan tó ṣe wọ́n ló burú gan, máa ń bùyàn ó dẹ̀ máa ń báyàn, ó sì lù ìyàwó ẹ̀. tó bá ti ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ìyẹn á sọ olóńgbò fi òun track á lọ sọ fún pásítọ̀. ok. so nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà yẹn ìyẹn ló wá jẹ́ kí wàhálà yẹn wá pọ̀ tí ò wá jẹ́ kí pásítọ̀ ní bìlífù náà ní má rárá kan fi wá fi ojú èèyàn burúkú wò ní pé ẹ ti gẹ́ẹ̀tì báyẹn. ìyàwó mi gangan ló dá gbogbo wàhálà yẹn lẹ̀ gbogbo ẹ̀ ti pé ó fojú pọ̀ torí pásítọ̀ yẹn gangan kò rí tèmi rò mọ́ tẹ́lẹ̀ ẹ pé ó. ṣé gbọ́n tó sọ ó ní ìyàwó òun gangan ló dá gbogbo wàhálà yìí sílẹ̀ tí gbogbo ẹ̀ fi fọ́jú pọ̀. ó ní torí pásítọ̀ gan ní kò rí tòun rò mọ́ tẹ́lẹ̀ abẹ́ ẹ̀gbọ́n ni. ó yá gbóhùn sókè. èèyàn burúkú wò ní pé ẹ ti gẹ́ẹ̀tì báyẹn. ìyàwó mi gangan ló dá gbogbo wàhálà yẹn lẹ̀ gbogbo ẹ̀ ti pé ó fojú pọ̀ torí pásítọ̀ yẹn gangan kò rí tèmi rò mọ́ tẹ́lẹ̀ ẹ pé ó ti ṣí nílẹ̀ pé kí n máa plajà sọ́ọ̀tù lọ kí n máa ó ti free mi tẹ́lẹ̀. so ìyàwó gangan ló wá fa gbogbo wàhálà. ìyàwó gangan ló wá fa wàhálà. ok. tí ò wá jẹ́ kí pásítọ̀ bìlíf mi máa rárá. ok ìgbà yẹn lẹ́yìn náà ẹ bá ti pè mí àbádẹ á ṣẹ́tù. lẹ́ẹ̀tì mọ̀ wípé pastor is a busy man, God bless you. pastor go ó ló ti ṣíun sílẹ̀ kò tiẹ̀ rí tòun rò mọ́ rárá. ìgbà tó wá di wípé because àwọn ti ní wọ́n ti ní belief, ó ní pastor ti ní gbàgbọ́ nínú pé òun ò mú nǹkan báyẹn mọ́. ṣé ẹ gẹ́sì kan tí mo sọ? so pastor dẹ̀rẹ̀ pásítọ̀ lè máa ṣọ́ Muideen lọ́wọ́ lẹ́sẹ̀. ìyàwó àtọkọ náà ni ó mọ̀ bó ṣe tọ́jú ara wọn. ìyàwó náà ni ó máa wò pé tọkọ bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ìyàwó á sọ fọ́kọ. bọ́kọ náà bí ìyàwó bá ṣe nǹkan tí ó kù díẹ̀ káàtó ìyàwó á dẹ̀ sọ fún àbí àgbọ̀kọ̀ ẹ̀sọ́ àwọn ọkọ mi ó kù díẹ̀ káàtó. tó bá dẹ̀ bá sọ tí ò bá gbọ́ wọ́n á dẹ̀ wẹ́ni tí wọ́n fẹ́ ju ẹ̀sùn. nítorí pé ìyàwó ẹ̀ ó ń fẹjọ́ sùn pásítọ̀ wà ní bìlíìfù mọ́ nínú ẹ̀. pásítọ̀ wà ní bìlíìfù tíyàwó bá sọ pé
ṣé ìyàwó ẹ̀ máa rí ẹ̀ síbẹ̀ ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni ìyàwó náà dẹ̀ fẹ́ kó dáa fọ́kọ ìyàwó á fẹ́ kó dáa fọ́kọ tó bá rí pé òwà kan tó wù ìyàwó á tètè dáhùn àbí bẹ́ẹ̀ kọ́ ẹjọ́ bá mi ṣe ètò yìí káwọn èèyàn get notification ẹ ṣe tẹ bá ti ṣe ẹ jẹ́ kí n mọ̀. kì í ṣe. èmi ò ní nọ́mbà yín lọ́wọ́. mo fi nọ́mbà alẹ́ nígbà yẹn nígbà tí mo wà. bẹ́ẹ̀ bá wá ga pásítọ̀ kì í fún mi ní chance láti bá yín sọ̀rọ̀ láti rí yín wọ́nà wọ̀. ọ̀ǹtì táwọn gangan bá ní ká wá pè mí wá fún yín. kò sí freedom fún mi. kò sí freedom fún mi. mi ò lè dáṣẹ pa àbí kí n dá anything ṣe. On behalf of pastor. O ṣe máa dá ṣe. Ṣé understand? Orin tó jẹ́ kí wàhálà tó jẹ́ kó dàbí pé ẹ mọ̀ pé ẹni kan máa ń wò mí wò pé ṣé mi ìjára mi ni kò dẹ̀ rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Ó fẹ́ jẹ́ ẹ̀yìn wò bẹ́ẹ̀ ó fẹ́ kó kó sí. Ọlọ́run bá ṣe máa yanjú gbogbo ẹ̀ ní. Ìdí ọ̀rọ̀ wá dé dúkẹ́. Ibi táwa ń lọ gan-an la dé yìí o. Àǹtí Bọ́sẹ̀ alfa ṣe wà ṣé wá rí gbogbo pírọ́blẹ́mù tó wà ńlẹ̀ yìí ibẹ̀ gan níbi ọ̀rọ̀ dé dúró. Ibi nǹkan tí Muideen fẹ́ gbà lórí gbogbo wàhálà tó dálẹ̀ yìí ibi ọ̀rọ̀ dé dúró gan-an la wà yìí ẹ jẹ́ ká fi ti ara wa gbọ́ bí ọ̀rọ̀ dé dúró. Kí ni Muideen fẹ́? Gbogbo ìwà tó ń wù yìí kí ló fẹ́ tibẹ̀ kí ló fẹ́ mú jáde ńbẹ̀ fún wa nígbà tá a sọ wípé ọ̀rọ̀ yìí ti ní àti pọ̀rọ̀ yìí ní ohun kíní kan tẹ́lẹ̀ ó ti ní kíní kan nù ìgbà tá a sọ lọ́jọ́ kíní àná pé nǹkan kan ń ṣẹlẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ kí ni Muideen gangan fẹ́ ó ti já ẹ jẹ́ ká gbọ́ ibi tọ́rọ̀ dé dúró yìí. wàá rí ibi tọ́rọ̀ wá dé dúró báyìí ṣe é gbọ́ sà. mo ń gbọ́. ṣe rí nǹkan tí pásítọ̀ lè ṣe. tó lè ṣe for now. sọ̀rọ̀ mi yé. Muideen fẹ́ sọ fún wa nǹkan tí pásítọ̀ lè ṣe for now. ìyí tí pásítọ̀ Gabriel lè ṣe for now tó máa fi bọ́ nínú gbogbo mẹ́ẹ̀sì tó ń dálẹ̀ yìí. ó fẹ́ provide solution fún pásítọ̀ báyìí. káyìn náà fẹ́ ti ara yín gbọ́. mo ń gbọ́. torí èmi sì wà ní under God protection lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ fún TikTok àti ìmọ̀ bí wọ́n ti tọ́ka ẹ̀ mọ́ bínú. ṣe ti gbọ́ mi báyẹn ní. so now owó ló lè ṣẹ́tù ògbòdìyàn tó wà lẹ́yìn báyìí. wọ́n sì jẹ́ yín lọ́wọ́ ni. mo ní kí n lọ gba ṣọ́ọ̀pù mi. sí ìgboro bóyá bí irú inú ọjà ńlá irú ọjà bẹ̀rẹ̀ àbí irú ọjà bódìjà irú ọjà Ògùnpa ọjà ńlá ṣáà tó jẹ́ pé mo ní the big shop. ṣé ẹ gẹ́tì mi. mo ń gbọ́. tó jẹ́ pé tèmi náà máa fi lè wà comfortable kò ń ṣe bí irú ṣọ́ọ̀pù tá a lọ ṣe fún mi sínú igbó bẹ̀ yẹn. mo ti ọ̀dà sáàdì irú bẹ̀yẹn sì ní ọjà ò lè tà á mẹ́yẹn. ọjà ò lè tà á bí bá ń ṣe ṣọ́ọ̀pù sí yẹn. ọjà ò lè tà á bí bá ń ṣe ṣọ́ọ̀pù sí yẹn. so gbọ́dọ̀ ti wà yẹn sìn tá a bá máa ṣe yẹn sìn at least àti àárà ọjà sí ṣọ́ọ̀pù àgbà ṣọ́ọ̀pù lórí ṣọ́ọ̀pù ńlá la máa gbà ṣọ́ọ̀pù gidi la máa gbà ìyẹn máa up to 5 million. I dey laugh in Spanish. Muideen sọ wípé níbi ọ̀rọ̀ dé dúró ń sìn ó ní the 5 million naira lọ́wọ́ Pastor Gabriel láti yanjú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí.
Muideen ìwọ tó jẹ́ pé nígbà tó o dé lọ́jọ́ kìíní àná tí pásítọ̀ Gabriel mú wá tí wọ́n mú ẹ wá tí Adémọ́lá Amúsàn mú ẹ wá tí wọ́n bẹ̀bẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ọmọ Nàìjíríà pé wọ́n fẹ́ ràn ẹ́ lọ́wọ́ èló ló sọ pé o fẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà lọ́jọ́ kìíní àná kó tó upgrade life ẹ pẹ̀lú ẹkún wọn ní gbogbo tó lè wọ́n lè lò lórí ẹ̀tọ́ ìṣòro ẹ èló gangan ló fẹ́ ìwọ tó dárúkọ 150,000 naira fún wa 150,000 naira ló dárúkọ fún wa nísìnyí ó wá lọ níbi 5 million naira lọ́wọ́ Pastor Gabriel pé gbogbo nǹkan tó dá sílẹ̀ yìí gbogbo tó ń rìn kó lè tán lẹ̀ tó lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí abẹ́ ìgbóye tó dárúkọ ni ẹgbẹ́ tí bá yín rìn wá ń díẹ̀díẹ̀. ó bẹ̀ yẹn. ok mo ti ọ̀dà sáàdì irú bẹ̀yẹ sì ní ọjà ò lè tà mẹ́yẹn. ọjà ò lè tà ń bí bá ń ṣe tọ́ọ̀kì sí yẹn. ok ọjà ò lè tà ń bí bá ń ṣe tọ́ọ̀kì sí yẹn. so gbọ́dọ̀ ti wà yẹn sìn tá a bá máa ṣe yẹn sìn at least àti àárà ọjà sí ṣọ́ọ̀bù àgbà ṣọ́ọ̀bù orí ṣọ́ọ̀bù ńlá la máa gbà. Ṣọ́ọ̀bù gidi la máa gbà. Ṣọ́ọ̀bù gidi. Ìyẹn máa up to 5 million. 5 million. Bàbá gba ṣọ́ọ̀bù. 5 million péré. Ra ọjà. Ṣùgbọ́n àṣẹ gbogbo ẹ̀. Ṣé anytime tí ìyàwó mi bá ti lọ rìpọ́ọ̀tù mi fún wọn dáàdì wá ti lọ fẹ́ ẹjọ́ mi sùn dáàdì pé mi ò dẹ̀ ṣẹ̀ láìṣe kankan ìyàwó mi á lọ fẹ́ ẹjọ́ mi sùn wọn pé ó lè ní mi ò lóúnjẹ sílé èmi tí mi àwa káàrọ̀ gàtà ṣọ́ọ̀bù káàtẹ́ kò sí kọ́sítọ́mà kò sí kàkà rẹ̀. ẹ ṣe mọ̀ pé ìgbà tẹ́bi náà wálé ńgbà yẹn ṣe mọ̀ pé a sọ̀rọ̀ nípa bàbá Ìjẹ̀bú wípé kẹ́yìn náà máa lọ ta bàbá Ìjẹ̀bú. rárá nípa títí bàbá Ìjẹ̀bú yẹn ṣe gbọ́. mo ti drop ẹ̀ tipẹ́ mi ò bá mọ̀ tipẹ́ ṣe ń gbọ́ mi báyẹn ìyàwó mi ò bìlíì fún mi. Ṣẹ́gun ìyàwó mi ò bìlíì fún mi. So even pastor gan bìlíì fún mi pé mi ò sá mọ́. Ṣẹ́gun báyìí. Ẹ má bínú mo fẹ́ wubi tá a dé ni o. Mo ti edit ẹ ní o so mo ń join ẹ mọ́ra wọn. Once tí ìyàwó mi tó ti force out again pé mo tó ti continue láti máa pa o the pastor náà fi so wọ́n ṣàfi believe in tíyàwó ẹ̀ sọ so ẹ jẹ́ ká máa tẹ̀síwájú o ṣé wá rí voice note eléyìí tẹ́ ń gbọ́ yìí ìjẹrin ni ṣe rí lẹ́yìn ìgbà tó di níjẹta àwọn kan wá gbé ṣe rí àwọn kan sọ pé wọ́n rí Muideen tó ń rìn káàkiri wọ́n wá dá dúró wọ́n wá interview ẹ̀ Muideen ò rìn kiri ńlé àwọn oníkírèyìn content creator àbí kí ló ń pera àwọn ló wá gbé ńlé ìjẹta. TikTok. àwọn ṣé TikTok náà ti wá. TikTok àwọn ló lọ náà ni àwọn content creator ti yé wa àmọ́ bóyá TikTok àbí wọ̀lẹ́ bàtọ̀ wà àwọn ló lọ gbé ńlé àwọn ní Muideen wọ́n gbé Muideen lọ. sọ́jọ́ méjì gan ìjọ́ ló padà sílé ó yá lánàá. àná ló padà sílé. 2 days ló fi tẹ̀lé wọn lọ tó fi lọ ṣe rìkọ́dì yẹn. tẹ́nìkan bá wá fún yín bóbò lórí afẹ́fẹ́ pé òun rí Muideen tó ń rìn káàkiri o wọ́n wá dá a dúró ìsídà kò jẹ́ pé mi ò sọ pé bí àbọ̀bọ̀ yẹn wà lára àwọn tó lọ gbé ńlé ìsídà kò jẹ́ pé àwọn tó lọ gbé ńlé wọ́n lọ gbé bábọ̀bọ̀ yẹn tàbí bọ̀bọ̀ yẹn wà lára àwọn tí wọ́n jọ lọ gbé ńlé bọ̀kẹ́nìkan wá lòun rí Muideen tó ń rìn kiri òun wá ní ẹ ṣàánú ẹ pọ́n tún dànù má parọ́ fún wa àwa ti pẹ́ Muideen níjẹta ọ̀dọ̀ ẹni tó wà ti jẹ́ kábọ̀ yìí pé wọ́n ti wá gbé ńlé pé kò sí ńlé pé àwọn kan tó ti tẹ̀lé àwọn kan jáde ó ló drop síìmù ẹ̀ ni òun á fi síìmù ẹ̀ sórí fóònù gbogbo àwọn ọgbọ́n ó wá rìn láwá pàdé ẹ o àwọn sọ pé kíní kan ṣé mú ìní kíní kan àwa ń ṣe kíní ẹjọ́ kọ́mọ kẹ́nìkan máa fi hàn ẹjọ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú ń pa voice note wa àmọ́ bóyá so díẹ̀díẹ̀ ẹ̀kọ́ máa join ṣẹ́ gbogbo àwọn voice note yẹn ó lè máa wá kélekèle ṣùgbọ́n ẹ máa gbà bẹ́ẹ̀ ṣe ti get. Hello sir.
before then ká tó tẹ̀síwájú kó tó di pé a tẹ̀síwájú ó sẹ́ndì àkáǹtì kan níjẹrin yẹn ẹ̀rì sẹ́ndì ẹ̀sì studio wa ó sẹ́ndì orúkọ méjì ẹnìkan jẹ́ Saidi ó sẹ́ndì àkáǹtì Saidi Dáúdà níjẹrin tọ́jọ́ wà nínú ilé tọ́jọ́ ń sọ̀rọ̀ Saidi Dáúdà àti Adélákin Kazeem ẹ jẹ́ n ka mẹ́sẹ̀gì yẹn fún yín ó wá sẹ́ndì mẹ́sẹ̀gì níjẹrin yẹn. ó sẹ́ndì mẹ́sẹ̀gì padà ó ní 700 is the shop and this is the account number 70 account wọn fẹ́ fi gba owó 705442043 ó fẹ́ fi gba owó ó sẹ́ndì ó tún sẹ́ndì account number ẹlòmíì tó fi di méjì ìyẹn ni Saheed alákọ̀ọ́kọ́ yìí tí mo kọ́ ṣe pé nọ́mbà yìí Adélákin Kazeem Akànní 705442043 ó send account yẹn ó send account ẹnì kejì ẹnì yẹn jẹ́ Saheed Dáúdà account number is Access Bank ó ní account ẹni 13951961143 13951961143 Access Bank ó fẹ́ fi gba owó ó wá padà bá wa ó wá sọ fún wa pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé tẹ́ ẹ̀ bá ti lè fóun ní 5 million yẹn o kọ́ fóun ní 700,000 kó nǹkan kan tẹ̀ fi gba ṣọ́ọ̀bù náà kó mọ̀ pé 700,000 ti wà ní ọwọ́ òǹkówó yẹn wá kù 4.3 mò ń bọ̀ náà ẹ jẹ́ kí n play àwọn voice note kan kọ́ ẹ lè máa understand ká má sọnù lórí track. Hello sir. Hello sir, Muideen ló sọ̀rọ̀. Ẹ sà mo ní ṣé kí n pé POS ká ṣe owó yẹn ṣe owó ṣọ́ọ̀pù yẹn sí POS sà torí sim card mi mo ń yọ sí inú fóònù àwọn ọ̀rẹ́ mi láti fi pè ní kò tí ì sí fóònù lọ́wọ́ mi báyìí mi tí ní personal phone mi gangan tí mo ń lò mo ń yọ sim card mi sínú fóònù àwọn ọ̀rẹ́ mi láti fi pè ní. sọ̀rọ̀ wípé ṣé kò sẹ́ndì àkáǹtì ilé. ṣé kí n sẹ́ndì àkáǹtì POS. ẹ máa máa gbọ́ àwọn èèyàn ẹ̀. kẹ bá mi sẹ́ndì owó ṣọ́ọ̀pù yẹn sí POS kẹ bá mi ṣe owó ṣọ́ọ̀pù yẹn sí POS. owó ni. ẹ káàárọ̀ sà kójú mẹ́sàn-án ẹkú tọ́jú ẹ̀yìn kò ní sẹ́mi ọ̀dọ́ ẹni tí ó wà nísìnyí bí bàbá ni mo jẹ́ fún un ó ń ṣàlàyé àwọn ọ̀rẹ́ fún mi náà ni mo fi bá ti símù ìbọnú fóònù mi àkáǹtì tí ó ṣe sí kò sí wàhálà kankan yóò máa rí nǹkan ẹgbàá máa fi yanjú tó fẹ́ yanjú ọlọ́run lójú òní ọlọ́run ó bù sí lápò ẹ̀ ní owó tí ìdààmú kéré tóbi kò ní wọlé tọ́yìn tó jẹ́ báyìí àkáǹtì tí ó ṣe sí àkáǹtì tí ó ní fún bẹ́ẹ̀ mi yóò lọ ṣe tiẹ̀ náà ṣùgbọ́n owó náà ló fi lọ open bank kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ní ìtọ́jú láàárọ̀ gan-an láti náà tó ní gan-an ni mo gbà mo ṣe tíra. ebi ń pa Muideen àtijọ́ àti mọ́dí wàhálà gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. Hello sir. Muideen ni sir. Hello. ó ṣe fọ́tò ìgbàsẹ́ ló sọ. Hello sir. Àkáǹtì tẹ máa bá mi ṣe sínú rẹ̀. owó iná ni. Muideen ló sọ̀rọ̀. Muideen ló sọ̀rọ̀. Àkáǹtì tẹ máa bá mi ṣe sí lélẹ́yìí. Ẹ bá ń ṣe sàkáǹtì yìí. Ẹ bá ń ṣe sàkáǹtì GT Bank. ẹ máa gbọ́. ok ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ ètò. mo ń gbọ́. ó pè mí sí mi ò lè sẹ́ndì ẹ̀ ráì náà. ó fẹ́ gbọ́ owó yẹn kọ́ sẹ́ndì ẹ̀ sí. ní àárọ̀ la ṣì wà yìí tó ìgbà tí mo pè ẹ́ lẹ́ẹ̀mejì ẹ̀gbọ́n ẹ̀ ní pé àwọn kan wá gbé ẹ wípé wọ́n wá gbé ẹ jáde mo wá béèrè fáwọn wo ló wá gbé ẹ jáde
wípé ṣé kì í ṣe àwọn tó ń yù sí ẹ tán lo tiktok ẹ tán gba owó lọ́wọ́ ẹ nìyẹn. tó ní láíláí. Ìjọba gbogbo tó bá lágbára láti gbà lọ́wọ́ tó bá gbé ẹ bá fẹ́ sẹ́gbẹ̀ẹ́ tó máa dìgbà kò sí wàhálà kankan. Ẹ̀jẹ̀ kó sẹ́ńdì owó yẹn náà. Wọ́n náà bá bẹ̀bẹ̀ ní ìgbà kó sẹ́ńdì owó yẹn. Tí máa jí náà bìkọ́ sàárọ̀ láti wà ó lè pè mí padà in 2 hours. Ṣùgbọ́n tó ti pè ìyàwó ẹ tó ti pè ìyàwó ẹ. Ṣé bí fọ́ọ̀ kan ló fi pè mí o dẹ̀ pè ìyàwó ẹ kó fọkàn balẹ̀ kó mọ́bí tó wà náà kó pé kó náà fọkàn balẹ̀ pálàáfíà ló wà. Bàbá ẹni tó sọ̀rọ̀ bí bàbá dẹ́gbọ́n ẹ̀ ni ó gbọ́ rẹ̀ ó ní àkótí ilé pẹ̀lú ó ní kò sí kankan lápò ẹ̀ òun wá náà pé àní kò nǹkan tiẹ̀ kọ́kọ́ wà ó gẹ̀nà ní kò máa pè ìyàwó. Mo ti gbọ́ ẹ pè mí padà in 2 hours. Tó bá ti wà ókè. Bọ̀ nǹkan tẹ̀mí sọ. Ó ní kò sí nǹkan tó máa jẹ kò sówó tó máa fi jẹ ó ní kò sí anything empty pocket ló ń fi rìn káàkiri ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bẹ́ẹ̀ sì mú bọ̀bọ̀ tẹ́ ẹ fi máa ṣe tẹ́ ẹ fi ṣe content kò sì dá o tẹ́ ẹ sì wá jẹ́ kó búrọ́kì báyìí kó mọ kí adúrú tọ́rin gbogbo ohun yóò tó ṣe fún yín kí Muideen máa gbé empty pocket rìn káàkiri torí Ọlọ́run nǹkan ọmọ nísẹ̀mí wà. Ọ̀sìn àwọn owó tó gbà ń TikTok àwọn tó ń lò ẹ́ yẹn ṣé wọ́n fún ẹ lówó kankan ni. No àwọn TikTok ń sanwó ó mọ̀ fáwọn blogger tó ń lò ẹ́ yẹn owó náà ń gbà tán fi méèkì àlejò yẹ kán lè fún ẹ lówó owó tó fi ń ṣe gbogbo kìíní yẹn ńgbà tó wá ń ṣe ń sìn tó rí anything gbà so kí benefit wo ló wá rí mbẹ̀ ńgbà yẹn. O rí benefit kankan bẹ̀ gbogbo àwọn tó lò ẹ́ yẹn onídìí àti tó bá fẹ́ jẹ́ kémi ẹ̀fọ́ ẹ o onídìí àti kó yàgò fún gbogbo wọn. Don't let anybody be using you again. Kọ́mọ̀ máa tánìtì orúkọ ẹni ẹlẹ́ni gbogbo nǹkan tó ń sọ yẹn gbogbo ẹ̀ náà lèmi náà ń wò lórí íńtánẹ́ẹ̀tì náà kò dáa. Mò ń gbọ́. Mò ń gbọ́. Ẹsẹ̀ ìgbè wọ́n jẹ́ ti kẹ́ẹ̀tì ṣe kó kékeré bàbá so that nígbà tí wọ́n á lè ráyè sọ̀rọ̀ bẹ́tà dáadáa wọ́n lọ bọ̀. Ẹ pè mí padà 2 hours lọ́wọ́ rẹ̀. Lọ bèrè oye tó ń ta fóònù lọ bèrè fóònù tó sì lè bá lò. So tó bá ti bèrè tẹ́ẹ̀sì mi kò sẹ́ẹ̀lì tẹ́ẹ̀sì sí mi. Mo ní ní pé mo lè máa waste time ṣé ẹ gbọ́dọ̀ báyìí. Mo ń gbọ́. Wọ́n tí wọ́n sì kéré ní ìgbàsí nígbà tó kéré jù. Ìyàmú 1.135 to 1.4. Ní ọgbà ní fóònù ní ìlú ẹ̀ṣin àgbà. Àtẹ̀gbọ́dọ̀ ra àgbọ̀dọ̀ ra ẹ̀fọ́ àti ó lé pọ̀ tí ó bá lórí sí. Àti oríire ó ṣáà sọ pé 5 million ló lè settle everything right? Àtowó ṣọ́ọ̀bù àrí. 5 million. Àtowó ṣọ́ọ̀bù àtowó ẹ̀jẹ̀ àwọn arúgbó. Okay, so
tó bá ti gbowó yẹn ṣe ó máa already àti settle pẹ̀lú Àgbàlá ká lọ parí gbogbo kéèsì yẹn pẹ̀lú gbogbo ìjọba ló pa àtẹ̀lẹ́ láàrin ìjà Àgbàlá mẹ́tí bá rí owó tí mo gba sọ́ọ̀tì tí mo fẹ́ tí mo gbé rajà. ó ní tóun bá ti rí owó kò sí kankan mọ́ kò sí jàmọ́ láàrin òun àtàgbàlá máa ẹni tí wọ́n àtọ́sí ajánásì sọ pé òun gángan máa tẹ̀lé débẹ̀ ọmọ àdàtà máa ṣàṣírí 5 million kò sí wàhálà mọ́. ṣẹgbọ́n ẹni yẹn sọ pé ẹni tó fi sọ̀rọ̀ yẹn náà ni ó fi padà jáde ṣàtúnṣe nígbà tó bá ti rí owó. ok kò sí wàhálà ìtú àkókò ní màá ti jí ńgbà yẹn. Àbọ̀ sí TikTok ṣẹ́gun. Mo ti gbọ́. Mo ń gbọ́. Màá fi ẹnu àbúrò bá tẹ̀ padà. Ó ní ẹ̀ ló dé gbọ́ mi tó o bá ti rí owó Muideen ní òun máa bọ́ sórí ẹ̀yára TikTok ẹ̀ mọ́ retí ẹ̀ ó lóun á bọ́ sórí TikTok ó lóun á fi ẹnu òun á fi àpúrúfù pásítọ̀ padà ṣe rí báyìí ọkọ̀rọ̀ wọ́n ń járì òun ló ń ṣe òun ló ń tì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹnu tó fi sọ yẹn wọ́n tún wá padà ẹni ẹ má wọrí o tó bá ṣàti rí 5 million yẹn òun máa tún wá jáde padà òun máa padà sórí TikTok tó o ti ń ṣe gbogbo pòwe kìnnì kan bẹ́ẹ̀ nìyẹn dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn padà kìnnì kan gbogbo Nàìjíríà mo ké gbàjáde wá o wọ́n lé pa kìnnì kan o ó lóun wá jáde padà òun wá fi ẹnu òun ẹ̀yin ará YouTube ṣe ń gbọ́ òun wá fi ẹnu òun á tún wá fi àpúrúfù pásítọ̀ padà fún yín. èmi mi ìmọ̀ tún mi ìgbóyìnbó mi ìmọ̀ òyìnbó nǹkan tó ń ṣe yẹn ò mọ́ mi Ògúndáre èmi ò gbóyìnbó tèmi o ìwà tó wù yẹn mi ò gbóyìnbó àpúrúfà mi ò gbóyìnbó ìmọ̀ tún máa àpúrúfà gẹ́ ṣọ́ra yín o ẹ̀yin oní. ẹja gbọ́. Àbọ̀ sí TikTok ṣẹ́gun. Mo ti gbọ́. Mo ń gbọ́. Màá fi ẹnu àbúrò bá tẹ̀ padà. Ok. Ok ẹ kò sí wàhálà. ó ní ẹ má wọrí nípa gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn o ọ̀rọ̀ tó ń sọ òun mọ̀ nǹkan tó ń sọ o òun á fi ẹnu òun á fi ẹnu òun á fi àpúrúfù pásítọ̀ padà tó wáá pé yẹn ló bá ń fún wa ń consign ó ní kẹ́ lọ fi ọkàn balẹ̀. mo fẹ́ ok dọ́tà mi sẹ́ndì mo ní kó bá wa download àwọn nǹkan kankan. ẹ jẹ́ kí n download ẹ̀. ẹ̀yin tèmi ṣé ń gbádùn ṣé nígbà tó wá di lónìí kí n tó bẹ̀rẹ̀ ṣó ẹ jẹ́ ká tún gbọ́ torí ẹni pé mo pẹ́ kí n tó jáde ọ̀rọ̀ yìí tí mo fẹ́ play yìí eléyìí ò ti ju bí i 30 minutes ṣó ti pẹ́ 30 minutes mo ti bẹ̀rẹ̀ ṣó ni before the show. so wọ́n pé ń sìn ọ̀rọ̀ yóò da àárẹ̀ ni àti wọ́n sìn so mi ò dẹ̀ fẹ́ jẹ́ kí everybody ó gbọ́ ṣé wọ́n nìkan ló wà mẹ́rin. Anybody ò lè mọ̀. Anybody ò lè mọ̀. Ṣé wọ́n nìkan ló wà mẹ́rin. Ibùn gan ṣé mọ́tà yẹn jẹ́ èmi nìkan ló wà ń bẹ́. Ṣé mọ́tà yẹn jẹ́ ṣẹ́gbọ́dà? Mò ń gbọ́. Mo ráìdì ara mi sínú ilé mi. Mo ráìdì ara mi sínú ilé mi báyìí. Mo ti di popular figure. Ó ti pé àwọn anybody tó bá àwọn bloggers yẹn wọ́n ti kúnnà gbòòrò wọ́n sọ mi káàkiri wọ́n ṣáà máa gbé fò sí mi lójú wọ́n ṣáà máa fẹ́ máa kámẹ́rà mi láti máa ṣe investigation ẹ̀gẹ́
láti máa tó rédíò wà níbi láti rédíò wà tó jẹ́ kí n ságọ sí wọn lẹ́yìn. Okay, now mo fẹ́ béèrè àwọn question kan lọ́wọ́ ẹ. Nígbà tágbàlá wa mú ẹ ní abẹ́ bridge yẹn, nígbà tágbàlá wa mú ẹ lábẹ́ bridge, ṣé kìí ṣe pé ẹsẹ̀ tí ẹ kàn fẹ́ mọ̀ ṣé àwọn ló sọ fún ẹ pọ́n fẹ́ wá mú ẹ àbọ̀ndìdì wá mú ẹ lábẹ́ bridge ńgbà yẹn? Rárá, ẹgbẹ́ ẹ̀jọ́ láti mọ̀ ní bóyá plan work ní kò kí ń ṣe plan work. Okay. Àrí rárá. Okay. And again. Ṣé ẹ ti rí báyìí? A ti clear àárín yẹn. Pé plan work ni Àgbàlá Gabriel ni ó lọ plot ẹ̀ síbẹ̀ ni. Wọ́n wá gbé kámẹ́rà lọ síbẹ̀, wọ́n wá pretend, wọ́n wá gbé wá pé káwọn èèyàn ràn lọ́wọ́. Ṣé ẹ ti rí báyìí? Àǹtí Bọ́sẹ̀ ẹni ẹ fẹ́ gbọ́ popular, ẹ fẹ́ gbóyìnbó yẹn. Wọ́n ní kí báwọn ẹdí ẹ bá Àǹtí Bọ́sẹ̀ rìn wá ilé torí Àǹtí Bọ́sẹ̀ wọ́n láwọn fẹ́ gbóyìnbó Muideen náà, ẹ jẹ́ ká bá wọn yín wá sẹ́yìn, ẹ jẹ́ ká gbọ́. Ilé kan wà ń bẹ ṣé máta yẹn jẹ ṣàkóso mo ráìdì ara mi sínú ilé mi báyìí mo ti di popular figure àwọn everybody tó bá àwọn bloggers yẹn wọ́n ti kúnnà gbòòrò wọn sọ ní káàkiri wọ́n ṣáà máa gbé fò sí mi lójú wọ́n ṣáà máa fẹ́ máa kámẹ́rà láti máa ṣe investigation láti máa tu rédíò wà níbi láti rédíò wà tó jẹ́ kí n ságọ sí wọn lẹ́yìn. Okay, now mo fẹ́ béèrè àwọn question kan lọ́wọ́ ẹ. Nígbà tágbàlá wa mú ẹ ní abẹ́ bridge yẹn, nígbà tágbàlá wa mú ẹ lábẹ́ bridge, ṣé kìí ṣe pé ẹsẹ̀ tí ẹ kàn fẹ́ mọ̀ ṣé àwọn ló sọ fún ẹ pọ́n fẹ́ wá mú ẹ àbọ̀ndìdì wá mú ẹ lábẹ́ bridge ńgbà yẹn? Rárá, ẹgbẹ́ ẹ̀jọ́ láti mọ̀ ní bóyá plan work ní kò kí ń ṣe plan work. Okay. Àrí rárá. Okay. And again, nípa mi ò fẹ́ jẹ́ kó parọ́ fún mi o mọ̀ pé mi àti wọ́n náà wọ́n lára á sì nǹkan tó bá máa pa ẹ́ lára mi ò ní ṣe, nǹkan tó bá dẹ̀ máa pa mí lára mi ò ní ṣe. So èmi mọ̀ pé àwọn tó ń ṣe TikTok yẹn mo mọ̀ kán fi ẹ́ make cruise ni wọ́n fi ẹ́ make owó. Aláṣà tó sọ fún mi o ní setup ní Bódìjà ń gbà yẹn o ní àwọn kan ló ti kámẹ́rà bọ̀ ẹ́ lójú ń gbà yẹn tó fi ń kámẹ́rà ẹ̀. Ọlọ́run bá ń gbọ́ ìmẹ́rin yẹn rí rárá mi ì rí àti yẹn rí rárá. Ok, àǹtí yẹn ló ń kámẹ́rà ẹ̀ ń gbà yẹn. Mi ì rí àti yẹn rárá yóò gba èmi kàn rò pé ó kàn kámẹ́rà mi ṣe rí lásán pé mi ì mọ̀ pé wọ́n á pọ̀ jù ẹ̀ gan. Ok, because ìyàwó ẹ sọ fún mi. Ok, nípa tìyàwó ẹ nípa tó ní pé pásọ báyàwó ẹ sùn èmi dìnnà ẹ pé kò lè possible wípé yẹn kò lè possible láyéláyé. So mo fẹ́ jẹ́ kó clarify yẹn sí mi, ṣé tòótọ́ ni pásọ báyàwó ẹ sùn àbí irọ́? Mo fẹ́ jẹ́ kó clarify bẹ̀yẹn sí mi ká lè parí ọ̀rọ̀ yìí ká parí ẹ̀. Ọjà ṣe rí bífọ̀ ẹ̀ẹ́dà. Mo ń gbọ́ ẹ. Ṣe rí bífọ̀ sí ọ̀rọ̀ ìkókó bífọ̀ ọ̀rọ̀ yìí tó lè níyànjú. Ṣé ìgbà báyìí ni? Owó tó sọ, o ti sọ fún mi pé 5 million tówó yẹn kọ́. Ọ̀rọ̀ mi ló lọ nígboro báyìí. Mo ń gbọ́ ẹ, mo ní. Ó lọ́rọ̀ ló ń tà nígboro, ọ̀rọ̀ ló ń lọ nígboro báyìí. O ní champion. Popular figure, is a popular figure. Tí 5 million tó sọ, mo ń gbọ́ ẹ bẹ́yẹn. Owó
owó yẹn gangan ó fi kókó báyìí. Kókó báyìí. Ṣé ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ní ilé ìlú níbo ló mú ṣe wà yìí? Ẹ jẹ́ kémi rí owó yẹn náà. Ṣé ẹ̀gbọ́n bẹ́ẹ̀ kémi sọ́ọ̀kù pọ́blẹ́mù tó wà níbi ọ̀rọ̀ mi báyìí sí. Tí bá wá rí owó yẹn tí mo fi sọ́ọ̀kù pọ́blẹ́mù tó wà lọ́rọ̀ mi. Ṣé ẹ̀gbọ́n bẹ́ẹ̀ pẹ̀lú mi àti pásítọ̀ àti ìyàwó mi sẹ́túmẹ̀tì máa lè gbígbó sẹ́túmẹ̀tì máa rọrùn gidi gan. Ẹ wò tóun bá ti rí $5 million tá à ń sọ ìṣẹ́ sẹ́túmẹ̀tì máa easy ó máa rọrùn ṣe yín láàánú àti pásítọ̀ àti ìyàwó kékeré ní gbogbo ẹ̀ sẹ́túmẹ̀tì yẹn máa wáyé. Ẹnu láti sọ ìdí láti jókòó náà. Ẹnu la máa fi sọ̀rọ̀ yìí ìdí la máa fi jókòó tó bá yá àdé kọ́kọ́ gbówó jáde náà get oh my god abẹ́ get ni èmi mo ṣáà sọ̀rọ̀ ẹ kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ gbówó wá ná ẹ bá ti gbówó lẹ̀ mo ń gbọ́ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ nǹkan tẹ́mi sọ ní kéde rí owó tẹ́mi fi sọ problem àní ni ò lè jáde orí ẹni wíyẹ. ti jíjáde yẹn mọ nípa tówó àti fóònù wọn fi bẹ̀yẹn lẹ̀ nǹkan tẹ́mi èmi kàn fẹ́ ó mọ̀ pé èmi náà ò ní fẹ́ máa fojú burúkú wo pásítọ̀ náà èmi náà gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé tòótọ́ ni pásítọ̀ báyàwó ẹ̀sọ̀ àbí rọ́yé ẹ̀sọ̀ ní nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. Ẹ máa gbọ́dọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé ń gbọ́ mi báyẹn ọ̀rọ̀ tó látọ̀sí ni ṣé ń gbọ́ mi. Ní tó máa jẹ́ kí àtúnṣe wà fún gangan ṣé ń gbọ́ mi báyẹn ní owó tẹ̀mí sọ̀rọ̀ lé lórí báyìí. Èmi àti wọ́n á ti agree nípa owó $5 million ló need nǹkan tó sọ pé. Owó ẹ̀ṣẹ̀ bí tẹ bá sọwọ́ sàkáǹtì mi ní tí mo ní kẹ́ sọwọ́ sí lẹ́nìí ṣẹ́gbọ́dà tẹ bá ní kí n wá sí àgbàlá lọ́la yìí ṣẹ́gbọ́dà ẹni tí tẹ bá ní kí n ṣe lẹ́yìn owó lẹ́yìn tí ṣe sàkáǹtì tí mo ní kẹ́ ṣe tẹ bá ti wó ẹni tí tẹ bá ti ní kí n ṣe ṣẹ́gbọ́dà mo agree. So kéèsì á dẹ̀ close kéèsì yẹn máa close. Mo agree. Kéèsì yẹn máa close ó pátápátá. Ó ní kéèsì yẹn máa finish pátápátá. Tí ẹ bá ti lè fún òní $5 million tẹ́ bá ní pé kò máa bọ̀ lágbára kó máa lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel ní ọ̀la yìí kó ń pàdé bẹ́ẹ̀ ó lòun lọ síbẹ̀. Ó láwọn adé yanjú gbogbo ọ̀rọ̀ ó ní kéèsì yẹn adé close case. Gẹ́ẹ̀tì ẹ̀ ni. Ó dẹ̀ máa lọ orí ó dẹ̀ àti gbogbo àwọn tó ń kọ́ ẹ lórí TikTok ìwọ náà ó dẹ̀ máa nǹkan kò rí báyìí o àwọn èèyàn ló tì ẹ́ o tó gbogbo bó ṣe bà wọ́n jẹ́ lórí TikTok yẹn. ṣé bẹ́ẹ̀ nu tèmi lè ló máa fi tún everything ṣe káwọ́ nǹkan ojú tí ò ní lọ. Àní lórí TikTok lórí gbogbo ẹ̀ ó ní ẹ fi yẹn sílẹ̀. Ó lẹ́nu tòun ló máa fi tú everything ṣe sẹ́ ó ní nǹkan tí ò le rárá ni. Ọlọ́run o kábíyèsí rẹ o má jẹ́ rógun alákòóbá àkóbá àdábá Ọlọ́run mọ̀ jẹ́ àárí má jẹ́ rógun aparọ́mọ́ ní tako ní. Ṣé ẹ ti gbọ́ báyìí? Ó ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn àní nǹkan tí ò le rárá ni sẹ́. À ń verify o.